ǹjẹ́ lẹ mọ̀ wípé nínú àwọn 50 tó ti jẹ Ọọ̀ni tí wọ́n sì ti wàjà nílùú Ilé-Ifẹ̀, olórí àwọn 4 péré òun ni wọ́n rí tí wọ́n sì lè tọ́ka sí. Ìkànnì Bembeyeke ó gbé ìgbésẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ìwádìí àtàwọn ohun tó ṣokùnfà tó fi jẹ́ wípé olórí ọba 4 péré nínú 50 tó ti wàjà nílùú Ilé-Ifẹ̀ òun ni wọ́n rí. Bẹ́ẹ̀ bá gbàgbé, ẹlẹ́ẹ̀kọkànléláàádọ́ta 51 ló wà lórí ipò báyìí tí í ṣe Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì. Kábíyèsí o, kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́ṣin ọba kò jókòó pẹ́. Ààfin Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀ òun là ń wò lọ yìí, níbẹ̀ gan-an lẹ́ẹ̀tì gbọ́ Bembeyeke àlàyé ọ̀rọ̀. Ẹ farabalẹ̀ wo fídíò yìí dópin kẹ́ ẹ sì share ẹ̀ fáwọn ẹlòmíì. Ẹ comment sí comment section kí ló fà á tó fi jẹ́ pé olórí ọba 4 péré ni wọ́n rí lára àwọn Ọọ̀ni tó ti jẹ sẹ́yìn. Ọ̀rọ̀ rèé o. Ìtàn nínú ìran Yorùbá. Ìtàn nílẹ̀ Yorùbá ó ṣe pàtàkì ká máa dè é ká sì túbọ̀ máa mọ̀ ọ́n jù báyìí lọ. Ìbéèrè ni wípé kí lorúkọ àwọn ọba 4 tó ti jẹ nílùú Ilé-Ifẹ̀ tí wọ́n rí olórí wọn ọ̀hún? Báwo ni wọ́n sì ṣe gbélé ayé gẹ́gẹ́ bí Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀? Ìtàn náà lẹ́kùnrẹ́rẹ́ ńlẹ̀ ó gbọ́ tí ẹ ó sì wò ní Bembeyeke TV. Ó ṣe pàtàkì, ó ṣe kókó ká mú wá sójú ìwòran yín. Lẹ́ẹ̀kan pé ọba tó ti jẹ ní ìlú Ilé-Ifẹ̀ jẹ́ 51. Nínú àwọn 51 yẹn, nínú 50 ti lọ. Bàbá wa Onírìṣà Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì ní 51. 50 ti lọ. Ṣùgbọ́n nínú 50 tó lọ, a lè rí bẹ́rẹ̀ àwọn 4 péré. Bẹ́rẹ̀ ẹ ti béèrè ìdí tí a fi rí bẹ́rẹ̀ àwọn 4 péré lẹ́ẹ̀kan. Olúbùṣe àkọ́kọ́ lélẹ̀. Burial ground tí wọ́n lélẹ̀ yìí. Ibi tí àwọn ṣe kíni, ibi tí wọ́n wọlé sí lélẹ̀ yìí. Ìkan nínú àwọn Ọọ̀ni nílùú Ilé-Ifẹ̀ náà lélẹ̀. Ọba Adémilúyè Àjàgúnláwà Aríkàn Ọọ̀ni. So àwọn jọba ní 1910 títí di 1930. So wọ́n lò 20 years lórí àpèrè. So jẹ́ bí ìyẹn ṣe jẹ́. Ẹ máa bọ̀. Ìkan nínú ara àwọn tó ti jẹ Ọọ̀ni náà ni. Ọ̀kan nínú àwọn tó ti jẹ Ọọ̀ni. Bẹ́ẹ̀ ni. Àwọn ni à ń pè ní Ọbalùfọ̀n. Ọbalùfọ̀n. Ògbógbódìrin. Ọbalùfọ̀n Ògbógbódìrin. Nínú gbogbo àwọn ọba tó ti ń jẹ ní ìlú Ilé-Ifẹ̀, bàbá yìí ló pẹ́ jù. Ló pẹ́ jù? Bẹ́ẹ̀ ni. Bàbá yìí ló ṣe kíni? Bàbá yìí ló pẹ́ jù lórí àpèrè. Ó jẹ́ bí ìyẹn ṣe jẹ́. A tún tẹ̀síwájú láàfin Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀. Nínú ìtẹ̀síwájú náà lẹ́ẹ̀tì mọ́ tún rí àwọn ọba míì lára àwọn tó ti wàjà ọ̀hún tí wọ́n rí olórí wọn. Kí ló wá fà á tí ọ̀pọ̀ àwọn ọba tó ti jẹ nílùú Ilé-Ifẹ̀ gẹ́gẹ́ bí Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀ tí wọn ò fi rí wọn? Wọ́n ní àtàrí àjànàkú ni, kì í ṣẹrù ọmọdé. Ìkan nínú àwọn ọba tó ti jẹ nílẹ̀ Ifẹ̀, ibi olórí wọn la wà yìí. Àwọn ni Sir Adésọjí Adérẹ̀mí, ọba Adésọjí Adérẹ̀mí. Àwọn jọba ní 1930. Wọ́n dẹ̀ wàjà ní 1980. Wọ́n lò 50 years lórí àpèrè. Àwòrán wọn rèé. Àwòrán wọn lélẹ̀. Àwọn ni Queen Elizabeth of England. Kọ́kọ́ fún ní His Imperial Majesty. Ó wà ní àwòrán àárín yẹn. Ó wà ní àwòrán yẹn. Ó dẹ̀ ní ìdí tí wọ́n fi fún bàbá wa Adésọjí Adérẹ̀mí ní His Imperial Majesty nígbà yẹn. Ẹ má gbàgbé pé bàbá wa yìí kan náà wọ́n jọba, wọ́n dẹ̀ tún jẹ governor láyé Western Region. Láyé Western Region. Bẹ́ẹ̀ ni, wọ́n jọba
wọ́n dẹ̀ tún jẹ gọ́vnà ayé Western region. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, àwọn ni Queen Elizabeth of England kọ́kọ́ fún ní His Imperial Majesty. Ìdí tí wọ́n dẹ̀ fi fún wọn ní His Imperial Majesty ni pé ní gbogbo Áfíríkà pátápátá àwọn British wọ́n ṣe research lórí àwọn lọ́balọ́ba ní Áfíríkà. Wọ́n wá dictate pé orí àpèrè Ọọ̀ni, bàbá wa Ọọ̀ni, kò ń ṣe orí àpèrè tí ó kàn jẹ́ pé wọ́n kàn dá lásán. Elédùmarè ló dá. Elédùmarè ló dá. Kí dẹ̀ nìdí? Ìdí ni pé nítorí adé arè. Adé arè tí mo ń sọ yìí kò ń ṣe adé tí èèyàn gbé lọ sóde. Ìyẹn adé tá a sọ lẹ́ẹ̀kan. Tá a sọ lẹ́ẹ̀kan, kò ń ṣe adé tí èèyàn gbé lọ sóde. Tẹ́ sọ pé ẹ̀kan lọ́dún. Tí mo ní ẹ̀kan lọ́dún ló máa ń jáde. Kò ń ṣe adé tí èèyàn gbé lọ sóde. Tẹ́tí ẹ̀ ló wúwo. Ó wíwo. So 15 bag of cement. 50 kg. Okay, kg. Kg of cement. Kg of cement, okay. So wọ́n dẹ̀ tún ṣe research pé àpèrè bàbá wa Ọọ̀ni òrìṣà yìí kò ń ṣe àpèrè tí wọ́n kàn dá lásán. Elédùmarè ló ṣe kíni? Ó dáa. Ó jẹ́ bí ìyẹn ṣe jẹ́. Àwọn nǹkan tó wà ní ibi orí ọba yìí tó wájà yìí, báwo ló ṣe jẹ́? Àwọn ọmọ wọn wọ́n fi máa ń ṣèrántí wọn. Àwọn ọmọ wọn tán bá ti wá, wọ́n wá ṣèrántí bàbá wọn. A gbé flower láti lè fi ẹ̀mí ìmoore hàn pé àwọn ò gbàgbé bàbá wọn. Ó jẹ́ bí ìyẹn ṣe jẹ́. À ń tẹ̀síwájú láti tún fi orórì ọba Ọọ̀ni mi hàn yín. Ẹ kú kalẹ̀. Bàbá wa Okùnadé Síjúadé Olúbùṣe second. Olúbùṣe kejì. Àwọn ni ilé yìí. Bàbá wa Okùnadé Síjúadé Olúbùṣe ẹlẹ́ẹ̀kejì, wọn ò kú. A gbàgbọ́ pé spirit wọn ó wà láàyè. So wọ́n dẹ̀ lè jáde láti máa ṣe nǹkan one or two things. Tí mo ṣe kàn yẹn, wọ́n á ti ṣe kíni? Wọ́n á ti paradà. So ibi tí orórì wọn wà ní, àwọn ni Olúbùṣe the second. So ibi tí wọ́n wájà sí. Number 50 làwọn wà nínú àwọn ọba tó ti jẹ ní ilẹ̀ Ifẹ̀. So wọ́n ti mú wa káàkiri inú ààfin tí ó ní ilẹ̀ Ifẹ̀, ṣùgbọ́n ẹ bá wa dárúkọ. Orúkọ mi ni Olóyè Ẹmẹsẹ̀ Àwówọlé Abdulrasaq. So ẹ ṣeun, ẹ ṣé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ tèmi. So àwòrán tí à ń wò yìí, báwo ló ṣe jẹ́? Tá bá ní àwò nígbà tá a débí lẹ́ẹ̀kan ká tó wọlé, a rí àwọn àwòrán mẹ́ta kan ní òkè yìí, ṣùgbọ́n eléyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀. Àwòrán wo? Àwọn àwòrán mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ ń wò ní ẹnu ìloro bàbá wa àwòrán mẹ́tẹ̀ẹ̀ta yìí. Àwòrán alákọ̀ọ́kọ́ òun ló dúró fún Ọbàtálá. Ọbàtásà. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú ìtàn, Olódùmarè rán Odùduwà àti Ọbàtálá láti wá tẹ̀lé ayédó ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń bọ̀, Ọ̀fún gbẹ Ọbàtálá. Ó ní òun fẹ́ mu, ó sọ fún Odùduwà pé òun fẹ́ mu omi. Nígbà tó máa wo ẹ̀gbẹ́ ẹ̀, ó rí ẹmu ńbẹ̀, ó bá gbé ẹmu ó bá mu. Kàkà kán tẹ̀síwájú láti wá tẹ̀lé ayédó, bó ṣe mu ẹmu tán lórun bá kùn ún, ló bá sùn lọ. Ó sùn fọnfọn. Ìdí nìyẹn tá fi máa ń rí ní ìdí nìyẹn tí ó fi jẹ́ pé ìran àwọn Ọbàtálá ọ̀hún ṣe kíni? Wọn kì í mẹmu, èèwọ̀ wọn ni. Èèwọ̀ wọn ni. Iṣẹ́ tó yẹ kí Ọbàtálá ṣe ni Odùduwà gbà. Odùduwà ní. Odùduwà rèé, ẹ di ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ̀. Iṣẹ́ tó yẹ kí Ọbàtálá ṣe l'Odùduwà ṣe kíni? Ló wá ṣe tó fi wá tẹ ilé ayédó. Ká tún tẹ̀síwájú nísàlẹ̀ yìí, kí ló wà ńbẹ̀? À ń wo obìnrin gbogbo wa la àtọkùnrin mọ̀ kan. pé nínú Báíbù a ní baba ńlá wa wà, ìyá gbogbo wa náà dẹ̀ wà. Ádámù àti Éfà. Ádámù àti Éfà nìyẹn. Àwọn ni wọ́n fi ewé bo
ara yẹn. basket kan wà láàrin wọn, ṣé apple nu Ìyẹn náà ń pè ní èso àjàrà tí wọ́n jẹ tí wọ́n jẹ. téyín fi ń kan ọmọ báyìí Téyín kan wọn. tọ̀ àmọ̀ wá a ti mọ̀ o tọ̀ ṣùgbọ́n bí eléyìí tó yípo bí wall light yẹn Okay. èwo lòun títòkè fẹ́ dàbí adé kò ju adé. Kíní adé náà ni. Okay. Adé náà ni but Adé. design ẹ ṣáà mọ̀ pé design. Okay, design ni. So Odùduwà ni. Odùduwà. Ẹ̀wọ̀n tó fi rọ̀ wá látòde ọ̀run ló mú lọ́wọ́ yẹn. Adìẹ oníka 5 tó fi wá tẹ̀lé ayédó òun nìyẹn. Àtẹ̀pẹ́ ló wà nínú láńká tó gbé sí ẹ̀gbẹ́ yẹn. Àtẹ̀pẹ́ kí la ń pè látẹ̀pẹ́ ó ní ilẹ̀ iyẹ̀pẹ̀ tó fi wá tẹ̀lé ayédó. Ìkan tó wà níbi ọ̀pá tó mú lọ́wọ́ yẹn ó ní ọ̀gà. Ìgbà tí Odùduwà tẹ̀lé ayédó tán ẹranko tó kọrin orin ilẹ̀ ni ọ̀gà. Ọ̀gà bẹ́ẹ̀ ni tó máa ń gbọ́ àwọ̀ aláwọ̀. Ọ̀gà ló kọrin orin ilẹ̀. Ẹni tí ẹ ń wò lọ́yìn tó jẹ́ kẹta yẹn ó ní Ọ̀rànfẹ̀ onílé iná. Ọlọ́run jẹ́ ká rí jà ẹ̀ àní rí jẹ́ ẹ̀. So tán bá nílé kan jó òun ló máa ń sọ̀kò sínú bẹ̀. So àní rí jẹ́ ẹ̀ ó jẹ́ bí yẹn sì jẹ́. Ẹ ṣeun. Ìlú Ilé-Ifẹ̀ ilẹ̀ Òdáyé ó jẹ́ ọ̀kan gbòógì ìlú nílẹ̀ Yorùbá tá ò lè gbàgbé láéláé fábàdà. Ìdí ni pé ó jẹ́ ara orírun ilẹ̀ Yorùbá tó jẹ́ pé a ti lè tọ́ka sí ọ̀pọ̀ àwọn nǹkan tó sì ń ṣe àgbélárugẹ àṣà àti ìṣe wa tó ń ti àwọn ìtàn láti ìpìlẹ̀ wá. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Gbogbo gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ní ayé àtijọ́ kò sí handset kò sí tẹlifíṣàn. Àwọn bàbá wa ayé àtijọ́ yẹn dẹ̀ gbọ́n gan. So gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń ṣe láyé àtijọ́ ni wọ́n carve sára ilẹ̀kùn yẹn. So gbogbo àwọn nǹkan tí gbogbo wọn ló dẹ̀ ní ìtumọ̀ tiwọn. ní gbogbo àwọn nǹkan tá a rí tí ó wà lára ilẹ̀kùn yẹn. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan àwòrán yìí ló ní ìtumọ̀ títí. Ẹ já sún síwájú kí n lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín. Àwòrán tí ẹ̀ ń wò yìí ìyẹn fírémù yìí tẹ̀ ń wò yìí ó ní bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ẹ tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ pé bí mo ṣe ń sọ lọ inú ibi tí ẹ wà yìí àti 18th centuries ni wọ́n ti ṣe kíni wọ́n ti kọ́ fírémù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà dẹ̀ ní ilẹ̀kùn yìí. Àwòrán yìí ayé òde òní ni ọkùnrin àti obìnrin máa ríra wọn a máa kọnu síra wọn wípé mo ní ìfẹ́ rẹ ìwọ náà ní ìfẹ́ mi wọ́n á dẹ̀ ṣe kíni wọ́n á dẹ̀ fẹ́ra wọn ní lọ́kọláya. Ṣùgbọ́n ní ayé àtijọ́ ẹni tí ó bá lágbára ló níyàwó tó sangun dáadáa ló níyàwó láyé àtijọ́. Ó dẹ̀ ní àwọn ìdánwò tán máa ṣe kíni tán máa fún wọn ẹni tó bá ti yege òun ló ní àǹfààní láti ṣe kíni láti fẹ́ yàwó. Ẹ máa rí pé ìjà kadì ni wọ́n ń jà ń bí. Ẹni tó bá ti sánra mọ́lẹ̀ òun ni ó ní àǹfààní láti ṣe kíni láti fẹ́ yàwó. Bẹ́ẹ̀ náà ni àwọn sùn kan láyé àtijọ́ àwọn sùn kan wà tó yẹ pé ó máa ń ṣòro láti gún. Ẹni títí ò bá ti lẹ́mọ kí la ń pè ní lẹ́mọ ẹni tí ò bá ti ní kókó òun ni ó ní àǹfààní láti fẹ́ ìyàwó. Eléyìí túmọ̀ sí ìkan nínú àwọn Ọọ̀ni láyé àtijọ́ ó ní olorì ṣùgbọ́n olorì yìí kò rọ́mọ bí. Wọ́n dẹ̀ ní ẹrú ọkùnrin wọ́n ní ẹrú obìnrin ṣùgbọ́n gẹ́gẹ́ bá ti mọ̀ ní ìgbà wáṣẹ̀ ni pé wọ́n máa ń tẹ àwọn ẹrú ọkùnrin lọ́dàá ni
wọ́n máa ń tẹ àwọn ẹrú Irú ọkùnrin ọkùnrin lọ́dà lọ́dà ni. ni. Ṣùgbọ́n ọ̀kan náà àwọn ọkùnrin yìí wọn ò tẹ́ lọ́dà, ó wá bá ẹrú obìnrin ẹgbẹ́ ẹ̀, ó bá a ní àjọṣepọ̀. Ẹrú yìí wá fẹ́ra kù. Ẹ má dẹ̀ gbàgbé pé mo ní pé olórí ìgbà yẹn ò ṣe kí ni, kò rí ọmọ bí. Inú bẹ̀rẹ̀ sí bí olórí yìí wípé ẹrú lásán làsàn, ṣé ìwọ ní oyún, òun gangan tó ń jẹ́ olórí n ò tí ì lóyún. lóyún. Ọ̀rọ̀ yìí wá ta sí ọba létí. Ọba wa mú kúrò ní àárín ẹrú ẹgbẹ́ ẹ̀, ọba wa fà á lé olórí lọ́wọ́ láti máa ṣètọ́jú ẹ̀. Ṣùgbọ́n kàkà kí olórí máa ṣètọ́jú arábìnrin ẹrú yìí, ìyà ló fi ń jẹ. Bí kó fún un lóúnjẹ tí ò láta, kó fún un lóúnjẹ tí ò lépo. Nǹkan tí ó bí àtẹ́ tá ń jẹ nílẹ̀ Yorùbá nìyẹn. Àtẹ̀ tí ò ní tèstì. Tí ò ní taste. Nǹkan tó bí Tọ́n fi nìyẹn. nǹkan adùn sí. Tọ́n fi nǹkan adùn sí. Nítorí wípé kárábìnrin yìí tó faṣọ bora ńgbà yẹn, ó gégùn. Ó gégùn. Ó gégùn nítorí ó bóyún yẹn kú ńgbà yẹn ni. Chai. Ó gégùn pé gbogbo ìdílé ọba wọ́n gbọ́dọ̀ máa jàtẹ̀. Nítorí pé wọ́n gbọ́dọ̀ máa jẹ ìdílé yẹn máa ń rí pé kò sí ìdílé ọba tí ò ń ṣe kíni tí ò ń jẹ àtẹ̀. Ó jẹ́ bí ìyẹn ṣe jẹ́. Kíní tẹ́ ń wò yìí, ni ó túmọ̀ sí ẹni tó ń gun ọ̀pẹ, akọ̀pẹ. Akọ̀pẹ. Ní ilé Ifẹ̀ tí a wà yìí, a fẹ́ràn ẹmu gan, a like ẹmu gan. Ẹmu dà. Ṣùgbọ́n ẹ lè rí ọmọ Ifẹ̀ tó jẹ́ ògidì ọmọ Ifẹ̀ kó wá ní iṣẹ́ ọ̀pẹ ni òun máa yàn láàyò. Kí nìdí? Mo ní láti sọ pé òwúrọ̀ ọlọ́jọ́ ẹmu ni Ifẹ̀ máa fi ń mu. A like afẹ́ ilẹ̀ Ifẹ̀ níbí báyìí. Ìdí ni pé ìran Ifẹ̀ ń kọ̀pẹ, wọ́n máa ń dá ẹmu fún Ifẹ̀ ni. Bí Ìlá, bí Ìgbò, àwọn ló máa ń dá ẹmu fún Ifẹ̀. Nígbà náà. Dìsìn náà ni. Kò ń ṣe nígbà náà. Dìsìn yìí kò yí padà. Kò yí padà. A máa ń mu ẹmu ni wọ́n máa ń dẹ́mu fún wa ni. Wọ́n ṣe máa ń mú àwọn ọ̀daràn láyé àtijọ́ ni. Wọ́n máa so àwọn méjèèjì papọ̀. Wọ́n sì máa ń so wọ́n papọ̀ ní akọ̀yìn síra wọn. Ní akọ̀yìn síra wọn. Eléyìí túmọ̀ sí ẹṣin. Ẹ máa rí pé ẹṣin lélẹ̀. Ẹṣin ní gbogbo ẹ̀. Oríkì bàbá wa Ọọ̀ni òrìṣà ni. Ṣùgbọ́n àwọn kan gbé nǹkan sí. Àwọn kàkàkí náà ni tó ń fún kíní fún bàbá kàkàkí fún bàbá wa Ọọ̀ni òrìṣà. Bàbá ní ẹṣin tó pọ̀, ṣùgbọ́n ẹ wá lè rí bí bàbá ṣe ní ẹṣin tó pọ̀ yìí. Bí bàbá wa ní pé orí ẹṣin làwọn máa jókòó lé, ó ṣèwọ̀. Bàbá wa Ọọ̀ni òrìṣà ń jókòó lórí ẹṣin. Wọ́n la ṣe máa ń pè wọ́n ní alẹ́ṣinmágùn Ọọ̀ni. Alẹ́ṣinmágùn Ọọ̀ni. Wọ́n máa ń gun ẹṣin fún Ọọ̀ni ni. Ọọ̀ni ò ń gun ẹṣin, ṣùgbọ́n máa ń gun ẹṣin fún Ọọ̀ni ni. Eléyìí tí ẹ ń wò yìí túmọ̀ sí ẹyẹlé. Gẹ́gẹ́ bá a ti mọ̀ nílẹ̀ Yorùbá pé ẹyẹlé ò ń bónílé jẹ kó bónílé mu. Ó dọjọ́ ìṣòro kó ṣe kíni, ó yẹrí. A dẹ̀ tún gbàgbọ́ nílẹ̀ Yorùbá pé ire ni ẹyẹlé máa ń ṣe kíni, tó máa ń kó wálé. Tó wá pẹ́ tètè délé àárọ̀ yìí ni ẹ ti máa àwọn nìyẹn, àwọn ló ń fò káàkiri yẹn. Àwọn ló ń fò káàkiri yẹn. Àwọn ló ń fò yẹn. Ẹ ti rí wọn. Àwọn eléyìí ni à ń pè ní kàkàkí Ọọ̀ni. Kàkàkí Ọọ̀ni. Kàkàkí yìí ló máa ń jí Ọọ̀ni láràárọ̀ títí di ìsìn yìí, láti gbà wáṣẹ̀ títí di ìsìn yìí. Kàkàkí yìí ló máa ń jí bàbá wa Ọọ̀ni òrìṣà. Á kí wọn lórúkọ lé ìyá wọn, á kí wọn lórúkọ lé bàbá wọn. Àwọn ló máa ń jí Ọọ̀ni láràárọ̀. Eléyìí tí ẹ ń wò yìí, àwòrán tí ẹ ń wò yìí ni à ń pè àwọn ìyá wa ayé àtijọ́ àti bàbá wa ayé àtijọ́ ń pè ní patimọ́tò. Ibẹ̀ náà máa ń àpótí. Ibẹ̀ náà máa ń kó nǹkan ẹ̀ṣọ́ bàbá wa Ọọ̀ni sí. Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ní ayé àtijọ́ kò sí wípé à ń lọ s'Ékòó or à ń lọ sí Ìbàdàn àbá ń lọ sí Ọ̀yọ́, ìletò kan sí ìletò kejì ni. Tí bàbá wa Ọọ̀ni bá máa lo báyà òṣùpá méjì àbóṣùpá mẹ́ta ní ìletò tó ń lọ, ibi tí wọ́n máa kó gbogbo nǹkan ẹ̀ṣọ́ wọn sí leléyìí. Wọ́n á wá géńdé ìgìrìpá kan tó máa gbé.
wọ́n wá lè pé méjì tàbí mẹ́ta Kán máa ẹjọ́ ran máa wọn lẹ́rù. ran wọn lẹ́rù títí tí wọ́n máa fi dé ibẹ̀. Kíní tí ẹ ń wò yìí là ń pè ní agbòòrùn Agbóòrùn. tí àwọn olóyìnbó ń pè ní umbrella. Ìtumọ̀ méjì ni kíní yìí túmọ̀ sí. Kí ni ìtumọ̀ méjì yẹn? Ìtumọ̀ àkọ́kọ́ ni pé bàbá wa Ọọ̀ni òrìṣà nìkan ló ní àǹfààní láti lo umbrella tàbí láti lo agbòòrùn nínú ààfin tí ẹ wà yìí. Kò tún sí anybody tó tún lè lo umbrella ju bàbá wa Ọọ̀ni òrìṣà lọ. Bẹ́ẹ̀ ṣe wọlé lẹ́ẹ̀kan yẹn kẹ wá wò pé òun yìí ti mú jù kẹ wá gan umbrella. A máa rán ẹnìkan lóyún àti òkè ẹmẹsẹ̀ ń bẹ̀ yẹn pé kán lọ sọ fún yín pé kẹ pa umbrella yín. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ti pa ó tún ní àwọn nǹkan tí àwọn bàbá wa máa ń ṣe fún ayé náà lẹ máa bẹ́ná sí, lẹ máa fọ umbrella yín lẹ máa bẹ́ná sí. Mi ò ní mi ò ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. Ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni tán bá ń lé ẹnìkan bọ̀ báyá ó jí fóònù tàbí ó jí owó tó dẹ̀ jẹ́ pé tán bá gbá a mú wọ́n máa sún níná ni ìyẹn táwọn olóyìnbó ń pè ní jungle justice. Ṣùgbọ́n ẹni yẹn ní àǹfààní láti sá wọlé wọnú ààfin yìí ó ti kọ́kọ́ bọ́ lọ́wọ́ ikú òjijì. Wọ́n á wá pa àwọn méjèèjì wá sókè ẹmẹsẹ̀ níbẹ̀ yẹn tí mo pè ní ẹmẹsẹ̀ kóòtù. Wọ́n á béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọn. Inú ẹjọ́ táwọn méjì bá ti rò láti máa mọ ẹni tó jàre àtẹni tó jẹ̀bi. Kàkà kí wọ́n dáná sun táwọn olóyìnbó ń pè ní jungle justice yẹn fúnra lára àwa ẹmẹsẹ̀ la máa fa irú èèyàn bẹ́ẹ̀ lé ọlọ́pàá lọ́wọ́, ìyẹn agbófinró lọ́wọ́. Ó jẹ́ ìtumọ̀ méjì tó jẹ́. Kó tó di pé àwọn ọdẹ lélẹ̀ àwọn ọdẹ tó ń pẹran lélẹ̀ yìí ìbọn ni lọ́wọ́ wọn. Before the Nigerian police force àwọn tó ń ṣiṣẹ́ ọlọ́pàá rèé à ń pè wọ́n ní akọ́dà ni wọ́n. Àwọn ló ṣiṣẹ́ agbófinró nígbà wáṣẹ̀. Àwọn ló mú kóńdó àti wọ́n ẹ̀rí fìlà wọn àtẹ tí wọ́n dé lórí. So àwọn ló ń ṣiṣẹ́ ọlọ́pàá láyé àtijọ́. Eléyìí là ń pè ní pidánpidán táwọn olóyìnbó ń pè ní magician. Àwọn pidánpidán yìí kí ni wọ́n ń ṣe, iṣẹ́ wo ni wọ́n ń ṣe láyé inú ààfin? Tí bàbá wa Ọọ̀ni òrìṣà bá lálejò tó dẹ̀ jẹ́ pé wọn ò tí ì ráyè yọjú sí wọn láti lè bá àwọn àlejò wọn sọ̀rọ̀, àwọn tó wá máa dá àwọn àlejò lára yá ni. Wọ́n máa dá wọn lára yá títí tí bàbá wa Ọọ̀ni òrìṣà máa fi jáde sí àwọn àlejò wọn láti lè fi bá wọn sọ̀rọ̀. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nígbà wáṣẹ̀ pé kò sí mọ́tò, ẹṣin wà. Ṣùgbọ́n bàbá wa ẹ má gbàgbé pé mo ní bàbá wa òun gun ẹṣin. Òun la ṣe ń pè wọ́n ní alẹ́ṣin mágùn Ọọ̀ni. Wọ́n ṣe máa ń gbé bàbá wa Ọọ̀ni òrìṣà lélẹ̀. À ń pa àwọn eléyìí ní amókùn. Wọ́n ṣe máa ń gbé bàbá wa Ọọ̀ni òrìṣà lélẹ̀. Àwọn eléyìí tí ẹ ń wò nísàlẹ̀ yìí ẹ máa rí pé wọ́n fárí apá kan dá apá kan sí ni. Ní gangan la ń pè ní ìlàrí olúfẹ̀. Ẹ tún lè pè wọ́n ní ẹmẹsẹ̀. Tẹ bá rí orí mi ẹ máa rí pé mo dá orí apá kan sí. Kí làwọn ẹni yìí ń ṣe? Àwọn ló mọ nǹkan tí bàbá wa Ọọ̀ni òrìṣà ń jẹ. Àwọn ló mọ nǹkan tí bàbá wa Ọọ̀ni òrìṣà ń mu. Bàbá wa ní ọlọ́pàá, wọ́n ní civil defence, wọ́n ní custom. Ṣùgbọ́n àwa ọ̀dọ́mọdé ọlọ́fin àwa la súnmọ́ bàbá jù. Àwa lẹ máa rí bí bàbá ń lọ sí London lónìí, wọ́n ń lọ sí Canada, àwa lẹ máa rí pẹ̀lú wọn. Ẹjọ́ ń lọ ni. Àwa la máa kó agbádá sọ́rùn. Àwa àti bàbá Ọọ̀ni òrìṣà jọ ń lọ ni. Ẹmẹsẹ̀ yìí ó lójú agboolé tó ń jẹ́. Ẹ má bínú kan tó tẹ̀síwájú ọ̀rọ̀ agbádá yẹn ló jẹ́ ìrántí. Agbádá funfun ni sábà máa wọ̀. Funfun nẹ́nẹ́ ni. Ṣé a lè wọ̀ míì ni? Kò sí pé a lè wọ̀ míì. Ṣùgbọ́n bàbá wa Ọọ̀ni òrìṣà láìkè nǹkan tó bá funfun. Tẹ bá ti rí àwọn ọ̀gọ́ ẹ máa rí pé inú funfun nẹ́nẹ́ làwọn gan máa ń wà. Ẹmẹsẹ̀ tí mo ń sọ yìí tí mo ń pè ní ìlàrí olúfẹ̀.
ó ní àwọn agboolé tó ń jẹ nílẹ̀ Ifẹ̀. Ó lágboolé. Ó ní àwọn agboolé, ó ń ṣe gbogbo agboolé ló ń jẹ́. Ṣé lè sọ díẹ̀ Kò nínú dẹ̀ àwọn ń agboolé ṣe yẹn? pé wọ́n kọ lẹ́tà wá láti wá jẹ́, wọ́n máa ń múyàn láti agboolé àǹkálùkù ni. Wọ́n máa ń múyàn láti agboolé àǹkálùkù ni. Nísìnyí agboolé tèmi ti wá, agboolé Òkèlérí ni, Onílérí compound. Bẹ́ẹ̀ náà la ní àwọn agboolé náà tó jẹ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí MSA yìí táwọn náà ṣe kíni tí wọ́n jẹ́ ní agboolé titi wọn náà. Ó jẹ́ bí ìyẹn ṣe jẹ́. Kíní tí ẹ ń wò yìí ni à ń pè ní eyín erin. Eyín erin Tí àwọn olóyìnbó ń pè ní elephant tusk. Elephant tusk. Nígbà wáṣẹ̀ tí ọdẹ bá pa erin, ó gbọ́dọ̀ kọ́kọ́ mú eyín erin yìí wá sí ààfin. Wọ́n á fi ṣe àdúrà fún un. It serves as a royal blessing. Ó dẹ̀ tún ní àwọn ẹ̀bùn tó máa ṣe kíni, tó máa fún irúfẹ́ ọdẹ tó bá ṣe kíni, tó bá pa erin náà. Erin tẹ́ ń wò yìí, símbò erin tẹ́ ń wò yìí, ó túmọ̀ sí ọba kan láyé àtijọ́, à ń pè ní Àjàgúnláwárí kan Ọọ̀ni. Ọba yìí alágbára ènìyàn ni. Ó ti ń lo sáà ẹlòmíì mọ́ titi ẹ̀. Àwọn ìlú bá dìtẹ̀. Bí ó ṣe wá di pé bàbá yìí ti wá pẹ́ báyìí, wọ́n wá tàn wọnú igbó lọ. Ṣùgbọ́n bàbá yìí, ọdún mélòó lọ́ba náà ti lò ń gbà náà? bàbá yìí nígbà wa a mọ̀ pé ìtàn ni. Ìtàn ni. Bàbá yìí pẹ́ gan. Ó pẹ́ gan. Bọ̀ wọn ò sọ ní pàtó wọn ò sọ nípa iye ọdún tó jẹ́. Bàbá yìí ti pẹ́ gan. So wọ́n tàn wọgbó lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé bàbá yìí jẹ́ alágbára ènìyàn, bàbá yìí di erin mọ́ wọn lọ́wọ́. Àwọn ọ̀tá ẹ̀ sí kíni, wọ́n sá lùgbẹ́. Bàbá yìí padà wá sórí àpèrè padà. Ìdí nìyẹn tẹ́ máa fi rí pé ẹni ọba tó wá máa jẹ́ ìlú Ilé Ifẹ̀, ẹni Ọọ̀ni, ó gbọ́dọ̀ jẹ́ alágbára. Ó gbọ́dọ̀ lè jẹ́ alágbára. Ó gbọ́dọ̀ jẹ́ alágbára. Bí ò ní agbára tẹ́lẹ̀, níwọ̀n ìgbà tí ó bá ti jẹ́ Ọọ̀ni, ó ti dà lágbára. Bẹ́ẹ̀ ni. Bàbá wa tí ẹ ń wò yìí, àwọn ni His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyè Babátúndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì Ooni of Ife. Àwọn ni ọba 51 tó ti jẹ ńlẹ̀ 51 tán ti jẹ ní ìlú Ilé Ifẹ̀. 50 ti lọ, ṣùgbọ́n inú 50 tó lọ, a lè rí burial ground àwọn 4 péré. Kí ló dé? Àwọn bàbá wa ni wọ́n máa ń pòwe kan wípé àtàrí àjànàkú ni Kì í ṣẹ̀rù kì í ọmọdé. ṣẹ̀rù ọmọdé. Ìdí ni pé àwọn láti ayé Odùduwà ni Ọọ̀ni ti bẹ̀rẹ̀. Torí Odùduwà náà jẹ́ Ọọ̀ni. Ẹ mọ̀ pé alágbára àwọn wọ̀nyí, àwọn ọba tí mo ń dárúkọ yìí, ibẹ̀ náà láti ní Ògbógbódirin. Bẹ́ẹ̀ lọ. Bí kí wọ́n di erin, bí kí wọ́n di nǹkan míì, bí kí wọ́n di omi. Agbára pọ̀. Agbára pọ̀. A lè sọ ní pàtó pé ibi tí kíní wọn wà lélẹ̀. So ìdí nìyẹn tí mo fi ní àtàrí àjànàkú ni kì í ṣe ẹ̀rù ọmọdé. Nínú àwọn bẹ́ríà tí a dẹ̀ lè rí, a lè rí bẹ́ríà Olúbùṣe àkọ́kọ́. Olúbùṣe àkọ́kọ́. A lè rí bẹ́ríà Àjàgúnláwárí kan. Bẹ́ríà ground wọn nìyẹn. Olúbùṣe àkọ́kọ́ nìyẹn ń bẹ̀ yẹn. A máa tó débẹ̀. Olúbùṣe àkọ́kọ́ ni Àjàgúnláwárí kan ni. A tún lè rí bẹ́ríà ground bàbá wa Sir Adésọjí Adérẹ̀mí. A lè tún lè rí bẹ́ríà ground bàbá wa Olúbùṣe II. So a máa dé gbogbo ibi tí mo ṣàlàyé yìí náà. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, adé tí bàbá wa dé sí orí ìlà ń pè ní adé àrè. Adé àrè. Adé àrè ni ẹ̀ẹ̀kan lọ́dún ló dẹ̀ máa ń jáde. Ẹ̀ẹ̀kan lọ́dún péré. Ẹ̀ẹ̀kan lọ́dún péré ló máa ń jáde. Ọdún tó dẹ̀ ti máa ń jáde ni à ń pè ní ọlọ́jọ́. Ọdún ọlọ́jọ́. Bẹ́ẹ̀ ṣe ń wo adé yìí, wíwú ẹ̀ 50 bag of cement ni, 50 kg of cement ni. Ṣùgbọ́n ó ní àwọn ètùtù tí wọ́n máa ṣe sí adé yìí kó tó di pé ó máa fúyẹ́ láti ṣe gbé sí. 50 bags of cement. Yẹn one cement, one bag gan that's 50 kg. So ó ní lẹ́yìn ìgbà tí wọ́n bá parí àwọn ètùtù yìí sí adé tán,
ìgbà yẹn bàbá wa tó ní àǹfààní láti gbé adé yìí sí orí wọn. So pẹ̀lú 50 bags. Àwọn ìkejì tí wọ́n fi parí ẹ̀ ní adìyẹ oníka márùn-ún. Adìyẹ oníka márùn-ún tí adé yẹn bá wà lọ́ọ̀kan yẹn tí wọ́n ti parí gbogbo àwọn nǹkan tó máa ṣe sí tán, adìyẹ yìí ni wọ́n máa fi parí tí wọ́n bá ti nà sí lọ́ọ̀kan báyìí instantly ni ẹja adìyẹ yẹn máa ṣe kíni, ẹja adìyẹ yẹn máa gbẹ. Ìjẹ́ bí yẹn ṣe jẹ́. Àwọn kìíní tẹ́ ń wò yìí, àwọn ni ìjòyè apá ọ̀tún àti ìjòyè apá ọ̀rọ̀. Ìjòyè apá ọ̀tún àti ìjòyè apá ọ̀rọ̀. Ìjòyè apá ọ̀rọ̀. Ní ìjòyè apá òsì. Apá ọ̀rọ̀ ni. Apá ọ̀rọ̀ ni. Lórí ẹlòmíì ò mọ̀. Bẹ́ẹ̀ni. Ló jẹ́ n béèrè yẹn. Ìjòyè apá òsì rárá. Ìjòyè apá ọ̀tún. Ìyẹn ni pé àwọn tó kàn ń sọ pé ìjòyè apá òsì, ìjòyè apá òsì, wọ́n ń sọ tí wọn kì í ṣe. Àti ìjòyè apá ọ̀rọ̀. Ọ̀rọ̀. Ní apá ọ̀tún. Gẹ́gẹ́ mo sọ fún yín pé ẹmẹsẹ̀ ní. Ẹmẹsẹ̀ náà máa ń ṣe kíni, wọ́n máa ń gòkè, wọ́n máa ń tẹ̀síwájú. Olórí àwọn ẹmẹsẹ̀ bẹ́ẹ̀ ni à ń pè ní lọ́wá. Lọ́wá. Bẹ́ẹ̀ ni lọ́wá àdìmúlà. Bẹ́ẹ̀ náà la tún ní àwọn olóyè. Ní apá ọ̀rọ̀ la ti rí àwọn lọ́balọ́ba ní inú Ifẹ̀ gangan tí bàbá wa Ọọ̀ni òrìṣà fi jẹ. Ibẹ̀ la ti ní bàbá wa ọba Lúfẹ̀, bàbá wa ọba Ìlọ̀rùn àti bẹ́ẹ̀ lọ. Ṣẹ́gẹ́tì mẹ́rin, àwọn ni wọ́n ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn bí ìtẹ̀síwájú ṣe máa ṣe kíni, bó ṣe máa dé bá Ifẹ̀ àti ìlú Nàìjíríà ní àpapọ̀. Ọ̀rẹ́ mi, ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní Ponzi scheme tàbí pyramid scheme. Báwo ló ṣe ṣe? Lákọ̀ọ́kọ́, Digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. Kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa, contact Foltimi affiliate on WhatsApp at +234 818 241 5609, Facebook at Foltimi affiliate marketing, Twitter at Omofolasade Anike, email at omofola012@gmail.com, wami at https://walink-u7e2e. Ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. Do you know you can make $1,000 monthly with your smartphone? Ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. Affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. Pẹ̀lú àǹfààní ńlá yìí, má gọ ara rẹ o. Click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Flash Express Logistics Services on 0906-727-0530 and 0805-467-5088. Flash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn òsì, kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí lẹ́sùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò.
sọpọ̀ ti lọ. Bembeyeke TV. Ilẹ̀ ti máa rí bẹ́bẹ́. Ìkànnì yìí tó ń lọ lóyìn níwọ̀n ládùn ayé. jù. Daniel Ó Salomon gbà ló fẹ́ mú ó mi. gbà yìí. Òun ni ẹ máa wò.